ọkùnrin ara rẹ̀ ṣe díẹ̀ ló ń sùn ní ẹ̀gbá ọ̀nà báyìí. Machine tèmi ń gbé bọ̀ láti Ṣakí ni, machine tó ń gbé bọ̀ ní láti ọ̀nà oríta ń bí tó ń lọ Ọ̀dẹ́rà. Gbogbo àwọn èèyàn ò dúró fún, gbogbo wọn kàn ń lọ wọ́n ń wò ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí rescue alert tí mo jẹ́, èmi láti pé kí n dúró kí n rescue rẹ̀ pé kí ara rẹ̀ kó fi wálẹ̀. Gbogbo àwọn táwọn rán sí ibùdó wọn pé kí wọ́n pè yàn wá àti ìrí wọn kí wọ́n dé. Mo ti lò ń bì nísìnyí, ó ti lò ní bí 3 hours tí mo ti dúró ń bì. Ó ti lé wákàtí 3 tá à ń retí pé kí wọ́n dé. Tí ẹ bá tún ṣe pé àwọn nǹkan tó wà lọ́wọ́ mi tí mo ra fún pé kéegun rẹ̀ ó fi lé ni, mi sì lè fílẹ̀ nítorí inú igbó la wà ń bí. Tí mo bá fílẹ̀ síbí ìsìn, machine yìí àti nǹkan tó wà ń bí wọ́n lè jù sínú igbó kí wọ́n gbé lọ. Èmi gẹ́gẹ́ bí rescue alert, èmi gbọ́dọ̀ dúró ni títí màá dóòlà rẹ̀ títí tí ń fi rí àwọn family rẹ̀ àbáwọn ẹnìkan tó bá mọ machine gún tá tẹ̀léra wa tá lè gbéra wa débi láàrin ìlú torí inú igbó níbi tí a wà yìí. Jẹ́ bó ṣe jẹ́. Kí ò ní ṣe wá o, àní sọnù tọmọtọmọ o.